inú ẹsẹ̀ ni tí ò lówó ẹni ọba tún miskinu sẹ́ni tí ò lówó kọ̀ mọ́ kéwú torí pé Kùránì sọ̀rọ̀ àpé miskinu ẹsẹ̀ ni tí ò lówó ó ní fa ama safinatu fakanati li masakin mọ́tò làwọn èèyàn dù àti kìtọ́ bá dọ́wọ́ yẹn tẹ́yàn fi rọ̀kọ̀ ojú omi sọ́nà ti rà ẹ̀kọ́ bá ti ní bẹ́ẹ̀ kọ́ ẹni ọmọ kéwú èmi ọmọ alájà àgbà mo wí bẹ́ẹ̀ bàbá wa alájà àgbà ní akínyín bàbá wa alájà àgbà wọ́n ní ká kó lóye púpọ̀ mo lóye púpọ̀ ẹ fún wọn ní táwọn wílé ní afẹ́fẹ́ al-Imam al-Watani wa khatibuhu al-Imam al-Watani ẹ má pè ní khatibuhu ha òkè wà alájà àgbà ní kéwú al-Imam al-Watani wa khatibuhu li'anna al-watana mudhakkar والضمير لابد أن يكون مذكرا المؤسس والمدير رئيس مؤسسة الشيخ عالمي للسلم والتنمية وأنا مرشد المؤسسة مندوب النيجيري بدولة قطر دوحة بعاصمة قطر دوحة هو مندوب النيجيري للاتحاد العالمي لعلماء المسلمين بدولة قطر وهو أول شيخ سددة العلم والعلماء لإمارة إلورية عالمية عالمية الشيخ الدكتور عبد القادر الجمعة السلمان bọ́lọ̀ bá sọ̀rọ̀ fara wájú kérò ẹ̀yìn ọmọ bínú bọ́lọ̀ bá sọ̀rọ̀ fẹ́rù ẹ̀yìn kára wájú ọmọ bínú wọ́n kà ló ma láni sẹ́ ma fà tí ò bínú ẹgbà súnà lázaro lónìí kàlífà orí kìdìbà ni àbá bí mo pè wọ́n tí ò bínú àbúrò ẹ̀ tí ò bínú ẹbí ẹ̀ ẹ̀yà jọ ń gbádùn lọ ọlọ́wọ́ níyà yín bàbá wa lájà gbaníkà kí yín bàbá wa sheikhul ulama sheikhi wa murabbi wa murshidi wa muwajjihi wa muallimi wa mufahimi الشيخ العلامة الوائس الإلوري العالمي العالمي الشيخ ترك الدنيا واتجأت الدنيا برمتها إليه اتجه إلى الآخرة وأقبلت عن الدنيا فإذا نال الدنيا اتجأت عليه الشيخنا الفقيه الورع الزاهد الشيخ الإمام يعقوب اللياغان حفظه الله ورعاه القاضي الذي حفظت النصوص كلها أتدرون من هو؟ إنه أدبي بلا منازع إنه شيخنا يمين الأمير أمير مدينة إلوري شيخ العلماء إنتو بابا ومفتي وانكنتو سلكم مالمي إذا أوتاني سلكم مالم مفرد مالمي جمو بابا دين بامبلوري شيخ العلماء هو الجالس مع شيخنا مع شيخ محمد كمال الدين حبيب الله موسى الأدبي وهو تلميذه جلس التلميذ على يمين شيخه salati bá fọ́lọ́run wàzírù sáré ọmọ bàbá wọ bá lọ́rin apọ́ọ̀tún bàbá wa justice Harun retired grand carry but not tired professor ẹbá ń sàmí ní bá pèyàn súná tẹ́yìn jẹ́ bẹ́ẹ̀ ọlọ́mọdé wọ́n fi pèyàn púpọ̀ ní tẹ́yìn jẹ́ professor Sulaiman Jame bàbá ní akíyín ìtọ́ka báyìí afáwa sheikh wa Isahaka Kaje subhana man li imamatin yakhtaru ويرى اختيارا منهم أخيار gbogbo àwọn jama ẹ sọ pé Allahu Akbar kani Allahu Akbar kani Allahu Akbar lẹ́ẹ̀kan sí àfa sọ fún wa pé títóbi Ọlọ́run sẹ́ni kọ́ ẹ̀ka tó lọ́n tóbi ọba tó ń ná ìdájọ́ ẹ̀dá lọ tọ́wá dé nígbà tí ó ń yàn òun ní máa ń yàn kan ẹ wo ń tọ́lọ́wọ́ bá yàn fún wa nǹkan tọ́lọ́wọ́ bá yàn fún wa yìí góòdì ni àdúgbò ni eléyìí ládùúgbò àyíká púpọ̀ ẹ sọ pé Allahu Akbar jama. من في الخليفة مصطفى ترحيبكم فأوحانه فالنثر والأشعار. nínú ọ̀rọ̀ lẹ́yìn tá a gba bàbá wa ìmáàmù àgbà ìmáàmù tuntun lálejò láyé bàbá wa láyé àgbà yóò dá fún ọgbọ́n ṣe wílẹ̀ kásì ẹjọ́ kọ́lé yìí wọ́n fẹ́ẹ́ ká gbogbo lẹ́tà bàbá wa láyé àgbà wọ́n wá ń gbà mí lálejò ẹkún wọn lójú púpọ̀ níbi ọlọ́wọ́n ọba tó gbé kiri yìí sí bàbá ni ẹ máa kú ilé o èyí ni òní kúrú láyé wọ́n ní ẹ máa wọlé sáyé náà ẹ̀sìn máa rọra ahlan wa sahlan wa marhaban bikum. ذهب البشير وجاء بعد بشيرنا بشرى تلا بشرى فذا أسرار. ẹ̀yin jama asẹ́sẹ́ ẹ wo sí ọlọ́run Bashiru kan lọ Bashiru kan dé eré kan lọ eré ńlá kan wá dé sẹ́yìn kí àwọn aráàlú ọ̀yà kó eré púpọ̀ sẹ́yìn pé ìròyìn kọjá ní asẹ́sẹ́ láti mú wa náà lé oríire náà máa ń yòóní torí kulẹ̀ lẹ́yìn lọ́kọ̀ ọ̀la sábẹ́ ọ̀dà
وهداية الله العظيم وعونه لخطاكم وبها ترى الآثار. Dr. Ibrahim Ayala tá a bá wo nítorí wọn bàbá wa Alhaji Àgbà ńlá òun náà ní pé ọlọ́run àṣàmà ní ẹ ní ṣiṣẹ́ lẹ́yìn bàbá wa Alhaji Àgbà ká sọ fún yín pé ìtọ́sọ́nà ọlọ́run tí máa bẹ̀rẹ̀ láwọn ẹ̀dá àwọn ẹrú àwọn àyàn bẹ́ẹ̀ òní padà lẹ́yìn lẹ́yìn. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam. Sheikh wa Isahaq Akaje àti Sheikh wa Uthman ojú ẹkún olóyè púpọ̀ Magaji ojú ẹkún Dáúdù Alápá. Wọ́n láàrin kan láwọn ẹyọ kan tó sẹ́kù the first man làmí ìbádọ́mọ̀. Bàbá wa ọmọ kẹwàá Alhaji Àgbà olólùfẹ́ Alhaji Àgbà bàbá wa Débísí Lọ́fà. Àwọn máa pàlì kí n bá fáwọn alálùkùránì ni. Ọlọ́run ní dààmú ìtàlùkì àmì èdè. Bàbá wa Kémi Yá ẹ máa wà dáadáa. General Secretary Ansar Islam ẹnà orúkún orí wọn mẹ́ni tó jòkún dáadáa. Ẹ gbọ́dọ̀ tó fi wọn lẹ́ẹ̀kan náà. Kéwu Yẹmí àbí Ọ̀yẹ́mí. Bàbá wa Alhaji Àgbà ni wọ́n ní kí n ṣe lálàbọ̀ ẹ̀dùnmọ́ lágbèjù alálàbọ̀ ní ká ṣe. Lágbèjù ọba lọ́rínú. Bàbá wa Yẹmínú jòkó tí bàbá wa Imam Àgbà jòkó lápọ̀ ọ̀tún bàbá wa Alhaji Àgbà yìí ọlẹ́ni tí jòkó ń bẹ̀. Dhalika الثري المعروف المرحوم الشيخ أحمد ساي وخليفته كان مجسما ومجسدا ومشخصا معنا في كل مساء يوم الجمعة المباركة. إنه شخصية الشيخ الحاج ساي مساعد الدين. أنا ركمو إليك أنا wọ́n ní kọ́ mẹ́kẹ́ mi ojú kó kó dìde fáwọn àgbàlagbà yọ́ máa wó pé ta ní wà tó máa dìde mi ọ̀dà bàdé àwọn bàbá tí wọ́n wọ́yé tì lọ́nu yáyé yìí náà jẹ́ lẹ́sìn gbogbo ọ̀wọ́ tó dé ìdíkọ̀ dáwà máa jókòó yìí gbọ́dọ̀ ń jókòó. Bàbá pààyàn lé ni bàbá Alhaji Àgbà máa pààyàn lé ni bàbá wa Alhaji Àgbà rí kí a fa wa adókítọ̀ ẹni bẹni tó wí ìmọ̀ sọ̀rọ̀ rẹ̀ ń jọ mi àṣẹ Abubakar Al-Anabi dọ́tọ̀ náà ni ó sì tún nǹkan rẹ̀ yóò máa wí yóò sì máa ké Khalifa ilé horonu yóò máa wí yóò sì máa tú bàbá làwọn yọ̀ǹda fún bẹ́ẹ̀ ni o kìí ṣe mi o. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. العنوان أهلا وسهلا أهلا وسهلا بالإمام ومرحبا نجل الكرام جزاؤهم يا مرحبا. هذا بشير عالم بشريعته وجماله في حسن صمت مرحبا. عرض الكمال تؤنهنك بالهنا بك يا بشير إلى القيادة مرحبا. هو أزهري منبع العرفان للدنيا بنورك نهتدي يا مرحبا. وهداك ربك للصواب على الإمامة دائما وحماك ربك مرحبا. بابا وعلى جبا فضيلة الشيخ تمدون كما قلت ملي أتي بكون مين فضيلة الشيخ مصطفى محمد كمال الدين حبيب الله العربي wọ́n ní kákí bàbá wa Imam Àgbà Fúlàní tòní ní ìlú Ìlọrin àti gbogbo agbègbè pípẹ́ káàbọ̀ ẹni tá a bá gbà fún tányányán làmọ́ tó káàbọ̀ ẹni a bá tẹ́júlẹ̀ fún àgbà fún tányányán ni o gbọ́dọ̀ ahlan wa sahlan wa marhaban bikum lọ́dọ̀ Lárúbáwá atẹ́jú fún atẹ́ ọkàn fún àgbà fún oníjẹ́bẹ̀. hādhā Bashīrun eléyìí gẹ́gẹ́ ni Bashiru lánàá Bashiru lónìí ọlọ́run wa kẹ́mọ́ sí Bashiru tòní ālimun bi shari'ati gbogbo ọmọ ṣẹ̀ríà ń bẹ lọ́dọ̀ wọn ọba Imam Àgbà tòní. wa jamāluhu fī ḥusni ṣamtin marḥabā kìnnì kan tí olómi nú ní máa pariwo bọ́n bá rí tí Imam Àgbà tòní tí wọ́n dákẹ́ jẹ́jẹ́ ìmọ̀ ló dákẹ́ wọn o ẹwà wọn ni ìdákẹ́jẹ́ wọn ni ìmọ̀ wọn. báyìí Abdul Kamal tu'annihannaka bil-hana ilẹ̀ bàbá wa Alhaji Àgbà tá a wáyé ń kí bàbá wa Imam Àgbà nílọrin lónìí ìpè ẹ máa wọlé ẹ máa rọra bika ya Bashiru ila al-qiyadati marhaba. eré àpèrè àwọn àgbàlagbà ààyè tọ́lọ̀ fi yín sí yìí àtẹ̀lé yín débẹ̀ pẹ̀lú káàkiri pé ẹ káàbọ̀ ọlọ́mọsà jẹ́ fẹ̀mí gbàtà láfíà lò bàbá Imam Àgbà tòní ta pẹ́tì lọ́dọ̀ bàbá wa Alhaji Àgbà láyé àlùbáríkà yìí wọ́n Azhariyun ọmọ Azhari ni wọ́n tẹ́ bá pè é lọ́mọ Azhari ibi wọ́n ti bí kéwú tí wọ́n ṣe kéwú sí jọ́tọ́ kùnú ni ibẹ̀ ni bàbá àmọ́mọ́ ní ti lọ́kẹ́ lábẹ́ bàbá wa Sadaratul Ilmi wal Ulama. Manba'ul Irfan Azhari ti ń sọ fún yìí ibẹ̀ ni gbogbo mímọ̀ ti bẹ̀rẹ̀ ibẹ̀ ló parí sí lè dúnìyà fún gbogbo ayé bọ́n bá dé Jami'atu ní Madinatul Munawwara al-Islamiyya gbogbo àwọn afá àti bẹ́ẹ̀ tí wọ́n kọ́ àwọn Azhari ni bọ́n bá dé gbogbo ayé bó ti máa bá káàkiri ni bẹ́ẹ̀ binurika nahtadi ya marhaban bàbá Imam Àgbà ń tẹ́ bá ní àmọ́ sí lámọ̀ sí o ibẹ̀ bá darí wa tó láti mọ̀ pé ní darí wa lóbi tí ọ̀dà òun náà lámọ̀ lọ́wọ́ wa hadaka rabbuka lis-sawab ala al-imamati àfi àgbàkà àwọn tí wọ́n fi àníyàn kan inú kan tó fi fàyè sọ wọn ló kọrin
ntọ́lọ́wọ̀n sọ́dọ̀ ànábì òwí ìfẹ́ ẹnu tí máa gbẹ̀yàn tí pé mo ti wí náà ẹgbọ́n ọmọọ̀sẹ̀ ọlọ́mọdé sàdákùn rẹ̀ àmọ̀nà ọlọ́run ìtọ́sọ́nà ọlọ́run gbogbo gbà ọlọ́mọsàmọ́ bá fi bá yín lò wà hàmọ́ kàrọ̀ búkà yá marhaba ìsọ́ ọlọ́run ààbò ọlọ́run tẹ̀yàn kì í fi ṣiṣẹ́ ọlọ́mọsàmọ́ bá fi bá yín lò mọ́kùn ọ̀tá lọ́wọ́ lórí yín ọlá nàbí sallallahu alaihi wasallam. dalikum Dr. Abubakar Al-Arnabi khalifa Ilegoro èyí tọ́kàn báyìí Dr. Wasoli Mustapha babali ẹ̀sùnmáyà yìí babaláwa lọ́kàn ọpẹ́ fọlọ́run kíta pé fáwọn bàbá nù gbogbo ẹ̀ fẹ́ parí ó ti fẹ́ parí ó ti wà nínú ètò. Dr. Wasoli wọ́n ní bàbá ní alhamdulillahi al-qa'il fi muhkami tanzili ìwé ta kọ́ pinnu yarfa illahu alladhina amanu minkum walladhina utul ilma darajat fahadhihi ar-rif'a istifa'un wa ikhtisasun ilahiyyun rabbani yaqtasu bihi man yasha'u min ibadihi وقد صرح الحق بذلك أيضا في كلامه المجيد حين قال قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير أما بعد والصلاة والسلام على الأكملان على خاتم الأنبياء وإمام المرسلين القائل في حديثه الشريف كن إماما إن جعلوك وعلى آله أين ميكروفون وعلى آله وصحبه أجمعين فإنه لشرف عظيم لجماعة أنصار الإسلام ولجميع الأدبيين خاصة ولخليفتنا المربي القدير الشيخ مصطفى كمال الدين حبيب الله موسى الأدبي حفظه الله ورعاه بصفة أخص نراهب بكبير أئمة إمارة إلوري الجديد الشيخ محمد البشير بن الإمام الدسوقي حفظه الله ورعاه وسدد الله خطاه وأمد في عمره ومتاعه بصحة التامة والأريحية النشطة والهداية الإلهية للقيام بهذه المسؤولية الإمامية كما نراهب بأصحاب الفضيلة من العلماء الأجلاء والأعيان البارزين والسادات والسيدات الكرام وعلى رأسه إمام الجامع الوطني الشيخ سنة العلم والعلماء والشيخ المفتي لهذه الإمارة الشيخ سليمان فاروق أونيكيجيبا المسكين بالله الذين رافقوا الإمام الأكبر إلى هذه البقعة الطيبة المتميزة البقعة التي شرفها الله ناقتي مأمورة المسلمون فيها لسماع كلام الله وسنة رسوله في كل مساء يوم الجمعة نقول لكم جميعا أهلا وسهلا ومرحبا بكم بابا ولا جاكبانيكا في منبعهم أمرو ديلا كوكو مكودو ما كالو تامرو إليك جو في ديكوي كندادو وما كنا نقوم بأي شيء هنا إلا بأمر شيخنا. ó ní ẹni pé wọ́n kí bàbá wa imam àgbà sí ìjòkó yìí wọ́n sì ṣàdúrà fún ẹgbẹ́ tí ọlọ́run kó tọ́ wọn sọ́nà lórí ìjòkó náà wasalaamu aleykum wa rahmatulahi wa barakatuh. èyí tọ́kàn báyìí òun ni ká gbọ́ ọ̀rọ̀ látẹnu bàbá wa national mission fún Ansar Islam. Bàbá wa Alhaji àgbà wọ́n wá ní bẹ́ẹ̀ ṣe máa gbádùn wọn jọ́ mẹ́jọ ẹ gbádùn wọn lónìí náà àmọ́ bí a bá ti sọ̀rọ̀ náà tó bá ṣe máa gbádùn wọn tí ọ̀pọ̀ díẹ̀ wọ́n ní bàbá wa mufti àwọn náà sọ̀rọ̀ ètò tí bàbá ti gbélé wa lọ́wọ́ lé ní ṣé Usman ojú ẹkún wọ́n wá ní bàbá wa ìmáàmù àgbà náà wá sọ ọ̀rọ̀ bisimilá. وما وجه ذلك وجه الصحابة وكلم في الكبير وما وجه يوسف بعد فردين وكان أبوه ينصر الصحابة وقص أحمد واصطفاه وآتاه الرسالة والكتابة وكرمه وسماه حبيبا وآتك أهله شفاعة أتمنى الكرامة وكان الرجل أي مدينه على أبوه متى تدري ولا أجل الثوابا جبر الشيخ تمام الدين من المرامي أمين يا مولى المثابة مرامي أمين يا مولى المثابة àwọn bàbá wa Alhaji àgbà nínú ká papọ̀ pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin allahumma salli ala sayyidina muhammadin wa ala alihi wa sahbihi wa sallim amin adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ayà Nabi Muhammad àwọn bàbá wa Alhaji àgbà dábàlá ọ̀háyà tí n bá ti dákọ̀ bàbá wa Alhaji àgbà gbogbo àwọn afá àwọn ọmọ náà mọ̀ dákọ̀ rẹ̀ torí àsìkò yìí bàbá sẹ́kìmá làmẹ́ bàbá Grand Kadi retired àfá wa bàbá wa Sheikh Suleiman professor àti gbogbo ẹ̀yìn afá wa àwọn bàbá ń kí bàbá mufti ń bá ní mufti ẹni ìdìyàrí
òtítọ́ àti níbi ìyá rẹ̀ bàbá wa màlámí ò bá ń dọ́mọ̀ iṣẹ́ tí mo kọ́ fẹ́ jẹ́nu nínú ilé ni wọ́n ti bẹ̀ mí ń sẹ́ mo wá fẹ́ jẹ́ níta gbangba bàbá wa àlàjì àgbà ni alò wọ́n ní alò kí wọn wọ́n wá ní àlàákì ọ̀dá kéèyàn jẹ́ lóòótọ́ ẹ ti sẹ́ tó bá ń ṣàdúrà kàn ṣe fún bàbá mufti mo wá ṣàdéhùn pẹ̀lú bàbá ò bá dọ́mọ̀ pé yín sì jíṣẹ́ náà ẹ ṣe o ọlọ́run kì í tẹ̀ ṣe ó ti jẹ́ bàbá mo wá fi jíjẹun kí gbogbo ẹ̀yin ìlàrí ọlọ́run níjòkó lórí àsìkò ọjọ́ ti lọ gbogbo àwọn afá àwọn tẹ́rí tí wọ́n sọ̀rọ̀ ní tí dòkítọ́rù wa Bulbul Adabi Bulbul Adabi ẹwí bẹ́ẹ̀ bá ti gbọ́ ilé Sheikh Alimi omi ọmọ pẹ̀lẹ́ ni yóò wà máa bẹ̀rẹ̀ bẹ̀ Sheikh Ali iṣẹ́ táwọn bàbá rán gbogbo wa ẹ ṣé o àbá ìmọ̀ àgbà tẹ̀ ní ẹ káàbọ̀ sáyé yín ẹ káàbọ̀ sáyé yín nǹkan kan náà ni làákíní Tajul Adabi Tajul Mumini àtọ̀ agbádì gbogbo ẹ̀ náà ló transform sára bàbá ògbàdùnmọ̀ àgbàdùnmọ̀ bákan náà ẹ ṣé o àbí ọlọ́run fún yín tẹ́ wá ọmọ dáa púpọ̀ o àwọn afáàyín mọ̀ fẹ́ dáadáa fún yín o ẹ máa mọ yìí tí wọ́n ṣe lónìí bàbá tí ń kó lé ọkà kírun tán o tá a sì jẹun tán wọ́n wá ń sọ báyìí pé a máa bọ̀ wá sàǹsà ìsìlá gbogbo ń tọ́jú èèyàn láyé ọlọ́run ni wọ́n máa gbà bí kọjá lọ àkọ́kọ́ òde tẹ́kọ̀ọ́ lọ lẹ́yìn tẹ́ kírun ìdí wọn mú yín wá ní. ẹ rí fẹ́ ká máa bẹ pẹ̀lú fẹ́ ọmọ dáa púpọ̀ o. irọ́ bismillahir rahmanir rahim wa'tasimu bihablillahi. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم إخوانا المفتي وابو بندوما اتبانتو المفتي وابو بندوما mo dúpẹ́ o mo wà láàrin àwọn méjèèjì inú mi ń dùn lónìí omi ò dáwọ́ lójú mi. bàbá mo tiẹ̀ ṣe àwọn àfáà onírígímà wọ́n ní alin ìlàm annal mawaddata wal ukhuwata waz ziyarata sababu ta'alufi. wọ́n ní lọ́mọ bàbá pọ̀fẹ́sọ̀ jimba bàbá pọ̀fẹ́sọ̀ aláṣọ dókítọ̀rù wa ẹ̀ṣẹ́ yóò ṣà ádìrìdì wa ìlàm lọ́mọ ìwọ́tọ̀ bẹ́ẹ̀ wà sílẹ̀ ní wà sí àlàjì àgbà annal ìfẹ́ wal ukhuwata ìjọmọ̀ ìyá waz ziyarata mo ti rí ọpẹ́ mọ́ wá kí ọ ní tó o ṣe rí un sababu ta'alufi takalufu kọ́ ta'alufi bá àlábàbẹ́ náà kò lóbìí